nígbà tí mo wà láyé èmi ayé bàbá ẹni tí òyìn ká òkú gẹlẹtẹ ni olówólọ́wọ́ òní bàbá òkú gẹlẹtẹ ni òkọlémọlé òyìn bàbá òkú gẹlẹtẹ ni ọba onílé ayọ̀ mo gbéga ọba ẹlẹ́rù nìyí mo gbéga mo gbéga mo gbéga mo gbéga gbogbo ayé bá mi gbéga mo gbéga mo gbéga èmi gbéga ọba onílé ayọ̀ mo gbéga ọba ẹlẹ́rù nìyí mo gbéga ẹ bá mi gbéga ẹ bá mi gbéga ẹ bá mi gbéga ìjọ ẹ̀dá ẹ bá mi gbé Jésù ga o ọba ọlọ́lá ni ẹ bá mi gbéga ẹ bá mi gbéga ẹ bá mi gbéga gbogbo ayé o ẹ bá mi gbé Jésù ga o ọba ọlọ́lá ni pariwo bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o ẹ ṣé gan ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé o lórí ayé wa ẹ ṣé lórí ilé wa lórí iṣẹ́ o lórí ẹbí gbogbo bàbá ẹ ṣé o ẹ ṣé o mugode Yesu o dàlú Jehova o ìmẹ́lá Jesus bàbá ẹ ṣé o ẹ ṣé àníṣe torí náà ó gbéga 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 torí náà ó kọrin 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 ẹ bá mi kọ torí náà ó gbéga 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 torí náà ó gbéga gbogbo mi torí náà ó gbéga kó gbalẹ̀ o torí náà ó gbéga kó gbé ewúrẹ́ kó gbàgùtàn torí náà ó gbéga gbogbo òun kọ́ lọ́wọ́ mi o kò ń bọ́ ẹnu ó gbéga èmi nìkan ló yẹ bí mo ṣe ń jẹ́ sí mi o tó bá ti ṣe àánú màá tí ì jẹ́ sí jù bẹ́ẹ̀ lọ listen I am always happy o I'm very happy o anytime they say let us go to the house of the Lord orí mi wú gẹ́gẹ́gẹ́gẹ́ orí mi normal orí mi dùn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ I'm always happy o I'm very happy o today the Lord will give me joy Olúwa máa fún mi láyọ̀ Olúwa máa ń bí ìjà jíjó ọpẹ́ o ẹ̀yin fi ìṣeré tananana tananana Ọlọ́run ìjẹ́ sáládì orí ọpẹ́ ní bàbá fẹ́ ẹni bá ti fún kò ní gbàgbà tọ́lọ́run ó gbé ìbùkún dé èmi ò ní fi ọ̀nà lẹ̀ kí wá lọ́wọ́.